òun ló fà tó jásí wípé ìyàwó kan l'Al-Qur'ani ni Ọlọ́run fi lẹ̀, ìyàwó kan l'Ọlọ́run fẹ́ràn káfẹ́. Ọ̀gbọ́ advice tọ́lọ́ advice wa ẹyọ kan ló ní afẹ́. Ọlọ́run ò ní afẹ́ ìyàwó mẹ́rin. Ọlọ́run ò ní afẹ́ ìyàwó mẹ́rin. Advice tọ́lọ́run fún wa ìyàwó kan náà lọ́lọ́run advice wa káfẹ́. Àmọ́ torí pé àìlè mú ara dúró ló fi wò pé ọ̀dà ẹlẹ́fẹ́ mẹ́rin, ẹlẹ́fẹ́ méjì, ẹlẹ́fẹ́ mẹ́ta, ẹlẹ́fẹ́ mẹ́rin ló fi tún wá padà. Sẹ́wọ̀n kí gbogbo nǹkan láyé eré ayọ̀ kan ni wọ́n ti máa gbé. Gbogbo nǹkan láyé eré one náà ti máa gbé. Ọlọ́run ò gbé lérí one, ó wá gbé lérí méjì, ó gbé lérí mẹ́ta, ó gbé mẹ́rin, ó wá padà síbi one. One ni tó padà sí òun. Tẹ́ bá wo ń tọ́lọ̀ ń fi kó díẹ̀ wa in khiftum alla ta'dilu. Ńbọ̀ tẹ́ bá mọ̀ pé ẹ lè pín lọ́ọ̀fù sí mẹ́rin ẹyọ kan ni ẹ fẹ́. Ó sì ní lan tastati'u an ta'dilu bayna an-nisa walaw harastum. Ibi àyà mi ó ní ẹ lè lágbára àti pín ṣe déédéé ìfẹ́ láàrin obìnrin méjì mẹ́ta o. Kódà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ lè rí ṣe. Ó yìí sọ pé bẹ́ẹ̀ bá mọ̀ wípé alátàdìlú ẹ lè rí déédéé ṣe ẹ fẹ́ ẹyọ kan. Ẹyọ kan l'Ọlọ́run fẹ́ ká fẹ́ níyàwó kìí ṣe mẹ́rin. Àmọ́ torí àyèlé mára dúró wa bẹ́ẹ̀ lẹ́yìn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ó fi máa wá ṣe ìrànà ọ̀dà ó lè fi méjì, ó lè sọ́ di méjì, àbí kó sọ́ di mẹ́ta, àbí kó sọ́ di mẹ́rin. Kí ló fà tọ́lọ́run fi lo wáhídà? Lọ́fìn Ọlọ́run rí wípé kò lè pín torí bá a bá ń wá ìfẹ́. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulillah Muhammadil amin wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatan min lisani yafqahu qawli. Àkúdédé àsìkò yìí abẹ́ Ọlọ́run bá àlékè ọlá kó túbọ̀ máa fi sọ rẹ̀ sọ wa, kó máa dáàbò rẹ̀ bò wá, kó kọ́ wa máa ń ṣe, kó máa dá ìbádà wal walaya àmín. Ẹ̀yin ará Ìlọrin ẹ̀sìn ń wòran tárákùnrin yìí sì ń ba ilẹ̀ jẹ́, tí sì ń bẹ̀sìn Islam jẹ́, tí sì ń ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́. Subhanallah. Ṣé ẹ rí kọ́lọ́n kó ṣàánú wa ni? A ti wà ní àwọn àsìkò kan tó jẹ́ pé Ànábì ti sàsọ́ọ́lẹ̀ pé sayati ala nasi sanawatun khadda'at. Ànábì ló sọ bẹ́ẹ̀. Yukadhab fiha as-sadiq wa yusaddaq fiha al-kadhib wa yu'taman fiha al-kha'in wa yukhawwan fiha al-amin. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábì wá sọ débi pé wa yantiqu fiha ar-ruwaybidah. Ẹni tí ò mọ nǹkan kan pẹ̀ sí ó sì máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn. Àsìkò yẹn la wà yìí. Àwọn sàábé, àwọn ẹni àná tó jẹ́ pé even gan a rí àwọn àkọọ́lẹ̀ tá bá lọ wo tírà al-allama rahimahullahu ta'ala Ibn Taymiyyah al-Harrani, kọ́lọ́n kí ó bá wa síjú àánú wo gbogbo wọn tí wọ́n ti ṣiṣẹ́ jìyà fún ẹ̀sìn yìí tán fi rí lárí dájú pé àwa náà ń benefit nínú ọmọ wọn. Torí pé tó dá wa lójú náà ni pé Ànábì wa sallallahu alayhi wa sallam náà ló sọ pé idha mata ibnu Adam inqata'a anhu amaluhu illa min thalath. Iṣẹ́ rẹ̀ ti dópin, kò lè ra burú kó sa burú mọ́, kò sì lè rí dáadáa kó ṣe dáadáa mọ́. But Ànábì ń jí ó yé wa pé àwọn nǹkan mẹ́ta wà ń bẹ tó yẹ pé yóò máa rẹ̀ míì ti ládá sínú àkáǹtì ẹni tó ti kú yìí, tó ń jí pé kò sí láyé láti máa ṣiṣẹ́ tí a fi lè máa kọ dáadáa fún àbí àìdáa fún. Subhanallah. Ànábì wa ní nínú èyí tó wá pẹ̀kúlẹ̀ sí ọ̀rọ̀ tí mo ń sọ náà ní ilmun yuntafa'u bihi. Ìmọ̀ tí èèyàn kọ́ téèyàn sì fi ń ṣe àǹfààní fáwọn èèyàn. Àwọn àfáà tán ti lọ yìí wọ́n ti ṣiṣẹ́ lóríṣiríṣi táwa tó ń benefit, and it has just moved on from generations to generation. Láti àwọn àlùmọ̀ sálùmọ̀ ni. Ẹ wò àwọn how many years back tí àwọn Ibn Taymiyyah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn. Láti ẹ̀ máa wá sọ àwọn sàábí, àwọn tabi'in àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn. Ìjìyà àti iṣẹ́ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ikhlas. Àwa la dé la wá ń ba iṣẹ́ àwọn ẹni ire jẹ́ ń tiwa. Subhanallah. Àwọn sàábé yìí, torí pé nínú ìwé Sheikh wa al-Allama Ibn Taymiyyah al-Harrani, tírà tí wọ́n kọ tí wọ́n àláfà tí wọ́n pè ní Muqaddimatun fi usul at-tafsir li Ibn Taymiyyah. Òun náà ni Introduction to the
origin of exegesis àbí ká sọ pé origin of interpretation. Nínú ìwé yìí a rí àwọn àkówàlí ibi láti gbọ́ yé pé àwọn sàábé gan wọ́n tún máa bẹ̀rù àti kan tú àbí tẹnubọ àyà Kùránì kankan tú láwọn tó tún jẹ́ pé origin èdè wọn Lárúbáwá ni o, èdè wọn lọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀ o, dialect wọn lọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀ o. Ọlọ́run sọ pé inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun. Àwọn tó jẹ́ pé ma kanu yahtajuna ila tafsil wala yahtajuna ila qawaid al-balaghiyya wa ma shabaha dhalika. Àwọn ò bùkátà sí gbogbo pé à ń bùkátà sí bàlágà kalibà gbọ́rọ̀ jìnlẹ̀ yíyé torí pé innal balaghata kanat mawjudatun fi dhawqil arab fil qadim. Ó wà in existence n tá ń pè ní balaga rhetorics, ó wà in existence ní ahọ́n àwọn Lárúbáwá fil qadim ní àwọn àgbà tó ti pẹ́. So fakanu la yahtajuna ila qawaid al-balaghiyya aw ilm al-lugha wa ma shabaha dhalika. Wọ́n bùkátà sí pé wọ́n á fẹ́ máa kọ́ qawaid kan pé àti nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí isti'ara lápé èyí bóyá makniya ni àbí tabaiya ni àbí isti'aratu tasrihiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú rẹ̀, bóyá iltifat àti gbogbo nǹkan yìí Lárúbáwá tó bá sọ èdè rẹ̀ fún ó gbọ́ yìí, kódà tán bá sọ Kùránì kàbọ̀ tó ń jí bẹ́ẹ̀ o. Ẹ máa wà àwọn sàábé yẹn níbi tán bẹ̀rù Ọlọ́run dé torí pé kí ló dẹ̀ ṣẹlẹ̀ bina'an ala qawli nabi sallallahu alayhi wa sallam, lórí pé ọ̀rọ̀ ànábì náà ni tí ànábì ti ń sọ pé man qala fil Qur'ani bighayri ilm falyatabawwa maq'adahu minan nar. Èyí tá a mọ̀ ń sọ jù òun náà ni pé ànábì sọ pé man kadhaba alayya muta'ammida falyatabawwa maq'adahu minan nar, pé ẹni bá mọ̀ọ́mọ̀ dáadáa parọ́ mímí ànábì kó sẹ́rí ní tó wà ń bẹ̀ ni pé every one of us, every individual, every son of Adam, every creature of Allah tá ń pè ní al-insan, tá ń pè ní al-bashar, human being, gbogbo wa la ní reserved seat nínú náà lọ mọ̀ lámọ̀dájú. Every one of us la ní reserved seat gẹ́gẹ́ bá a ṣe ní reserved seat lálìjẹ́nnà. Àwa ló wá kù sí lọ́wọ́ láti determine pé ṣé mo fẹ́ reserve ti jahannama ni kí lè bá mọ́ faramọ́ ti àlìjẹ́nà àbí mo fẹ́ forfeit ti àlìjẹ́nà yẹn fún jahannama. Ọwọ́ wa ló kù sí. Everybody ló ní space ti ẹ̀ nínú náà. Lí Ànábì fi wọ́n sọ pé ẹ ń bá mọ́ tó bá dáadáa parọ́ mọ́ mi tó sọ pé mo sọ tí n sì sọ. Ìyẹn ni pé kó lọ múra kalẹ̀, ó ti ní seat, kó wá lọ wáàyè fúnra rẹ̀ nínú náà. Ó túmọ̀ sí pé kéèyàn mọ̀ọ́mọ̀ dáadáa parọ́ mọ́ ànábì inú náà lè rí ẹsẹ̀. Subhanallah. Ní ìsìn àtúwárí kà pé ànábì gan tó sọ pé man qala fil Qur'an, ẹ ń bá sọ ń gbólóhùn kàbó tún nǹkan ló ṣe tafsir bil ra'i, torí pé ọ̀rọ̀ yìí gan ó wá lọ́ndà tafsirul Qur'ani bil ra'i. Òun náà ni pé kéèyàn máa tú Kùránì pẹ̀lú ọgbọ́n orí, pẹ̀lú ráàyè rẹ̀, pẹ̀lú pé bí mo ṣe rò pé ó ṣe lọ rèé, ní tí mo gbọ́ yé sí rèé. So an tafsiru bil ra'yi ona ni bil ijtihad, bí kéèyàn lo ìgbìyànjú yẹn sì gbọ́dọ̀ dálé lórí pé kí lọ Ọlọ́run wí, kí l'Ànábì wí, kí làwọn sàábé wí. Pẹ̀lú irú nǹkan èlèyàn ó fi ṣe ijtihad, èèyàn kan níwò pé wo bẹ́mi kan ṣe fẹ́ tú rèé. Ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ní wá ń ṣẹlẹ̀ lásìkò tiwa. Ànábì ló sọ pé ẹ ń bá tú nǹkan nínú Kùránì bi ghayri ilm tí ó sì mọ ìmọ̀ ń pa rẹ̀, ó lọ kọ́ tafsir, takhasus ṣe tafsir, ó ma àwọn rulings tafsir, bó lè yẹn ṣe mọ́ tú Qur'an, àwọn anwa'u tafsir, tafsirul Qur'an bil Qur'an, tafsirul Qur'an bis sunnah, tafsirul Qur'an bi aqwali sahaba, àti tafsirul Qur'an bil ra'i, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtúwá ní ar-ra'yul madhmum àti mahmud, kéèyàn máa tú Qur'ani pẹ̀lú ìròrí, pẹ̀lú àgbọ́yé, pẹ̀lú pé this is how I understand it, personal struggle, ijtihad. Ó wá ní ọ̀nà téèyàn ó gbégbà tó jẹ́ mahmud, that is praiseworthy, tí àwọn èèyàn máa sọ pé yes, ó gbìyànjú gan. Ó tún wá ní ọ̀nà míì tó jẹ́ pé madhmum ni, it is blameworthy. Gbogbo nǹkan yìí àwọn tá ń sọ yìí wọ́n fẹ́ mọ gbogbo nǹkan ìfà, wọ́n mọ̀ àwọn kan torí pé a ti gbọ́ Lárúbáwá yìí náà ni wọ́n kàn wá mọ́ tú ọ̀rọ̀ Ọlọ́run bó bá sì wù wọ́n. Abubakar radiyallahu anhu wọ́n bi léèrè nípa ááyà kan nínú suratu, ó dà pé suratul Abasa wa Tawalla,
níbi tọ́lọ́run ti sọ pé wafakihatan wa abba, wafakihatan wa abba, gbólóhùn abba yẹn wọ́n wá bi léèrè pé kí ni ìtumọ̀ abba. Ìyẹn sàábí tó jẹ́ pé èdè wọn nífà, èdè wọn ò ní o. Wọ́n bi Abubakar Siddiq léèrè su'ila an qawlihi ta'ala wa fakihatan wa abba. Wọ́n bi léèrè nípa pé kí ni tafsir wa fakihatan, àti ẹ̀mọ̀ pé fakiha jẹ́ fruit o, kí wá ní abba to be specific. Faqala ayyu ardin tuqilluni wa ayyu sama'in tudhilluni in qultu fi kitabillahi ma la a'lam. Pé ilẹ̀ wo ló máa gbà mí tó máa gbé mi ró, sánmọ̀ wo ló máa da ìbòjì bò mí, tí ó bá já sí pé màá wá sọ nǹkan nípa ọ̀rọ̀ Ọlọ́run ní tí mi ò ní ìmọ̀ nípa rẹ̀. Imagine that is Khalifa al-Ula, the first Khalifa in the history of Islam. Lẹ́yìn ìgbà tá Nábì lọ tán, òun ló assume position o. Wọ́n wá bi léèrè tafsiru wa fakihatan wa abba. Ó sì ń dá wọn lóhùn, èyí tí ó fi wá sọ pé ìtumọ̀ rẹ̀ rí, in tó fi dá wọn lóhùn ní pé ayyu sama'in tudhilluni wa ayyu ardin tuqilluni in ana qultu fi kitabillahi ma la a'lam. Subhanallah. Umar bin al-Khattab radiyallahu anhu, òun náà gbẹ̀yìn nínú rẹ̀. Wọ́n bí òun náà léèrè irú ẹ̀ tóun náà fi dìsẹ́ ń gbólóhùn dáhùn pé ayyu sama'in tudhilluni wa ayyu ardin tuqilluni in ana qultu fi kitabillahi ma la a'lam. Allahu akbar. Àwa ilẹ̀ làwọn ṣe àyàkókò nàkí sọ́lọ̀ tó yẹ pé in tá àmọ́ ń parí àkànmọ́ tú síbi ìfẹ́ ẹnu wa. Ok, kí ni ìdájọ́ ẹni tó tú fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba', tó wá tú sí plus pé àti mẹ́rin àti kíní, tó fi wá sọ pé torí ẹ̀ ni Sheikh Ibrahim fi fẹ́yàwó dórí 9 gẹ́gẹ́ bá Nábì náà ṣe fẹ́ dórí 9, which means pé òun tiẹ̀ ń fi rinlẹ̀ pé èèyàn lè fẹ́ yàwó 9 lórí pé ìtumọ̀ àyà yẹn náà ni pé mathna ìyẹn 2 wa thulatha wáwù ìyẹn plus ni, which is 2 plus 3 which is 5, then 5 plus 4 which is 9. Subhanallah. Ibi tẹ́yẹn ìfẹ́ ẹnu lẹ́ni ìfi tún nǹkan yìí o. Ànábì sì ń sọ pé ẹni bá tú Kùránì síbi ìfẹ́ ẹnu rẹ̀ àbí tó tú pẹ̀lú àìnímọ̀ kó lọ wá bùjókòó ara ẹ̀ nínú náà. Tá a bá wá sanwó ní àwa PA Ọlọ́run, ìwà mọ̀ bóyá èèyàn mọ́ ní PA ju ẹyọ kan lọ, torí tí èmi bá jẹ́ PA ní ìsìn táwọn àfáà mi, àwọn àfáà súnà mi bá jẹ́ PA mélòó lọ́wọ́ wá fẹ́ ní wọ́lì yazubila. Ẹ̀yin náà wọ̀rọ̀ irú àwọn Jackman láwá jálù táwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run. Wàláì gbogbo ìgbà tí n bá ti ń rí ìsọkúsọ mọ́ yìí, wàláì mo máa ń bi Ọlọ́run pé ìwọ Ọlọ́run, innaka intadharhu wa amthalahu fil ardi yudillu ibadaka wa la yalidu illa fajiran kafara. Bí mo ṣe máa ń sọ fọ́lọ́run nìyẹn, torí pé irú àwọn èyí wọn gbọ́dọ̀ pọ̀ láwùjọ, wọn ò bà ìmánì àti ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ ráyé. Èèyàn tí ń sọ pé wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayr, pé quwwa tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn, Ọlọ́run ló nẹ́kẹ́rà, Ọlọ́run ò sì specify irú agbára. Ó túmọ̀ sí pé tó bá jẹ́ fúnpá ni, bó bá jóńdè ní, bí bàǹtẹ́ ni, tí bàbá ará àdúgbò yín kan tó bá fún ọ lẹ́bu pé ṣé wọ́kọ́ lọ́mọ alágbájá láàmọ̀nà kó gbà kó là, tó bá ní pé wá tẹ́rí ẹ̀ wá káwọn sí ọ̀ngbẹ́rẹ́ tá Ànábì sì ti júwe àwọn ọ̀tá àdíìsì nù. Aburú kéèyàn máa kórìíra àdíìsì Ànábì nìyẹn o. Ànábì ti tú ìtumọ̀ quwwa tí ń bẹ́ẹ̀ o. Níbi tẹ́ bá lọ wo Riyadus Salihin níbi kitabul jihad, rí tọ́lá tánàbí sọ pé ala innal quwwata ramyu, yí pé dájúdájú in tá gbàlérò pẹ̀lú quwwa abẹ o náà ni ar-ramyu, o náà ni ọfà téèyàn fi ń bá yẹn jà, téèyàn máa ń ta mọ́ wọn opponenti. Archery náà ń pè lédè èbó. That indeed the power that is referred to here is the archery. Indeed the power is archery. Indeed the power is archery. O náà ni pé ọfà téèyàn máa ń lò níbi ojú ogun. Kódà a tún rí nínú àwọn àkọọ́lẹ̀ pé o náà ni kéèyàn so ẹṣin mọ́lẹ̀, kéèyàn prepare àwọn ẹṣin gẹ́gẹ́ bọ́ Ọlọ́run sọ pé wà min ribatil khayl, àti pé kéèyàn rẹ́dí àwọn asliha, àwọn nǹkan jagun nínú rẹ̀, àwọn ọfà, àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, idà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán fi ń jà. Ṣé Ọlọ́run tó wá pé ṣíríkù ní èèwọ̀, tánàbí ń sọ fún pé inna ruqa wa tama'ima wa tiwalata shirkun, ipe kéèyàn máa pọ̀fọ̀, incantation, kéèyàn máa pọ̀fọ̀ pẹ̀lú àwọn èdè, ìmọ̀ invoke àwọn àlìjànú, àti tama'im, àwọn amulets,
wàtíwàlà àtàwọn nǹkan àsokọ́ téèyàn máa ń so mára ṣíríkù ni àníṣe nǹkan yẹn ìwà ẹbọ pẹ̀lú Ọlọ́run ni ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni ìwórogún pẹ̀lú Ọlọ́run ni sọ́lọ́run tí ó wá ń sọ pé Ọlọ́run gangan fún rẹ̀ tó wá sọ pé òun ò ní dáríjẹ tó bá ṣẹbọ pẹ̀lú rẹ̀ ni ó wàá máa tún prescribe pé lásìkò ogun exceptionally o ìwọ tó bá mọ lálùdé lọ gba agbára lọ́dọ̀ rẹ̀ ìwọ tó bá mọ̀ pé ní òòṣà lọ gba agbára lọ́wọ́ rẹ̀ kódà tí bàbá àdúgbò yín bá ní tẹ́rí ẹ̀ wà káwọn fọ́n gbẹ́rẹ́ kí kọ́wọ́ ọ̀tá má bàa kàn ọ́ tẹ́rí ẹ̀ mọ̀ nàkàì ṣé Ọlọ́run ni ó tún wá máa takora rẹ̀ the same person tó lóun gbọ́ agbára láwọn àjẹnu ẹ̀yin tẹ́ padà máa gbọ́rọ̀ yìí ṣé irú wọn gbọ́dọ̀ pọ̀ láwùjọ kí àwùjọ mùsùlùmí má bàjẹ́ that is my question ṣé irú wọn gbọ́dọ̀ pọ̀ Ọlọ́run mọ nọ́mbà lè yín o gbogbo yín tẹ́ ń bẹ̀ ẹ̀sìn jẹ́ Ọlọ́run mọ nọ́mbà lè yín. If you go to the comment section of that particular video in fact this is the best afa I have seen. You are a good teacher. Well done. Afa you are too learned kìnnìkankan lórí irọ́ lórí àánú lórí kéèyàn máa sọ ìsọkúsọ sórí ẹ̀sìn Ọlọ́run fa. And I bet you most of those people obìnrin ló pọ̀ jù nínú wọn. Àkílẹ̀ expect náà tẹ́lẹ̀ kílẹ̀ expect obìnrin ló pọ̀ jù nínú àwọn tí ń comment. Obìnrin wo ni ó gbọ́ pé Ọlọ́run sọ pé ọyọ kankan lọ́lọ́run fara mọ́ káfẹ́ tí inú rẹ̀ ò ní dùn pé máa lọ sọ fún ọkọ mi pé sẹ́bẹ̀ ònà àfáà ló sọ pé a lè fẹ́ ju ẹ pé mẹ́rin gan torí pé Ọlọ́run rí i pé a lè múra dúró ni ẹyọ kan lọ́lọ́run wulẹ̀ fẹ́ káfẹ́. Imagine that obìnrin ò ṣe ní pọ̀ comment section ń gbò jẹ́ pé n tó favour wọn náà lẹ́ni yìí sọ kíyàn máa tú ọ̀rọ̀ Kùránì síbi ìfẹ́ ẹnu ọ̀rọ̀ Ọlọ́run fa síbi ìfẹ́ ẹnu tí ànábì bá fi lè sọ pé ń bá dáadáa parọ́ mọ́ òun bó wá ní Ọlọ́run tó dá ànábì sallallahu alayhi wa sallam. Ó nu fídíò tí wọ́n sọ pé Ọlọ́run ẹyọ kan gangan ní ìpìlẹ̀ tọ́lọ́run faramọ́ kí wá ní ìtumọ̀ fankihu in tẹ́fì máa dáhùn onímọ̀ dàrú ẹ̀dá tẹ́fì máa dáhùn ọmọ náà nù torí pé ìjàmbá tán fẹ́ ṣe fẹ́ sìn wọ́n wà lọ gé àyà yẹn kúrú wọn ní gbé láti bí tọ́lọ́run ti ń bọ́rọ̀ bọ̀ tí ó fi mú complete ma'na complete comprehension wá wọn ní mú bẹ̀. Ọlọ́run bọ́rọ̀ kan bọ̀ lórí àwọn ọmọ òrukàn ni o tó jẹ́ pé àwa la gbà wọ́n tọ́ ìǹkí ẹ̀wọ̀n ni wọ́n ti dàgbà. Ọlọ́run sọ pé wa in khiftum alla tuqsitu fil yatama tẹ́ ẹ bá ń bẹ̀rù ẹ̀ ń páyà pé ẹ̀ ní lè ṣe déédé pẹ̀lú àwọn ọmọ òrukàn yìí torí pé ẹ̀yin lẹ rè wọ́n ọwọ́ yín wọ́n dàgbà sí ẹ sì fẹ́ wọn ẹ lè má fẹ́ fún wọn ní máàrù tó tọ́ ẹ lè má fẹ́ ní ìsìtàn bá ṣe nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti wọn tí ta lẹ fẹ́ kó ẹjọ́ rẹ̀ lọ bá torí pé ẹ̀yin ni bàbá at the same time ẹ̀yin ni murabbi ẹni tó jẹ́ pé ẹ̀yin lẹ rí ẹ̀yin náà lẹ́tù já dájọ́ ẹ̀yin náà lẹ́tù jẹ́ khosmu ìwọ ló mẹ́jọ wá ìwọ náà ló tún dá. So déédéé yẹn Ọlọ́run rí i pé nǹkan yẹn ó máa fẹ́ nira lọ́lọ́run fi sọ pé tẹ́ ẹ bá wá ń bẹ̀rù pé ẹ̀ ní lè ṣe déédéé based on pé ọwọ́ yín làwọn ọmọ yìí ti dàgbà ẹ̀yin náà ni wàlíì ẹ̀yin náà lẹ fira yín fún kò í ṣe pé àwọn òbí kan ń bẹ tẹ́ ẹ lọ tọrọ rẹ̀ lọ́wọ́ wọn. Lọ́lọ́run fi wá sọ pé nígbà náà tẹ́ ẹ bá ti wá mọ̀ pé ẹ̀ ní lè ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ òrukàn torí how close they were to you and irú àhà tí wọ́n kọ sí tẹ́yìn náà kọ sí wọn ẹ wá fi wọ́n lẹ̀ lọ́ọ́ fẹ́ àwọn obìnrin tí wọ́n yàtọ̀ sọ́mọ ọmọ òrukàn. Lọ́lọ́run fi wá sọ pé fankihu ma tọ́ba lakum àwọn tó bá dáa tá ẹ rí i pé wọ́n dáa fún yín nínú àwọn obìnrin ẹ lọ́ọ́ fẹ́ wọn ní méjì fíìlù làámúrù lọ́lọ́run tó lò fankihu fáwọn yẹn ó tún wá in connection as a solution as an answer to the condition that was given pé tó o bá mọ̀ fíìlù shart jawabu ẹ̀ tún wá tó o bá mọ̀ pé o lè ṣe déédé then fẹ́ nínú àwọn obìnrin míì ní méjì ní mẹ́ta ní mẹ́rin in tó ṣẹlẹ̀ ń bí àyà ẹnu. So lọ́lọ́run fi wá ní ẹ lọ́ọ́ fẹ́ fíìlù lámú lọ́lọ́run tó lù ẹ fẹ́ wọn méjì ẹ fẹ́ wọn mẹ́ta ẹ fẹ́ wọn mẹ́rin tẹ́ ẹ bá tún wá ń bẹ̀rù again. Ìbẹ̀rù àkọ́kọ́ ní pé lórí pé o ò lè ṣe déédé pẹ̀lú ọmọ òrukàn. Ìbẹ̀rù ẹlẹ́ẹ̀kejì náà tún wá ní pé tó o bá tún wá mọ̀ pé èyí tí ètò sọ ọmọ òrukàn tó bá fẹ́ wọn méjì tó bá fẹ́ wọn mẹ́ta tó bá fẹ́ wọn mẹ́rin ò tún ní lè ṣe déédé. Ọlọ́run ṣẹ̀ wá ní tó yá afárá mẹ́yọ kan fawahida aw ma malakat aymanukum àbáwọn ẹrúbìnrin yín tẹ́ ẹ ní lọ́wọ́. Ṣé ẹni yìí ṣé bó ṣe tú àyà yẹn rè ṣé bó ṣe tú tafsir rẹ̀ nu àwọn òbílẹ̀ jẹ́ àwọn tí ò yẹ kọ́lọ́hún ṣẹ́ wọn kù lórí ilé ayé nu àfi tí wọ́n bá tú bá ló kù. Torí ẹ̀ ni Urwatu bin Zubair tó lọ ń béèrè lọ́wọ́ ìyá wa Aisha radiyallahu anha pé madakhal bayna hadha wa hadha kí ni connection tí ń bẹ láàrin àyà pé wa in khiftum alla tuqsitu àti fankihu ma tọ́ òun ò rí connection rẹ̀ òun ò rí bọ́n ṣe relate mọ́ra wọn. Ìyá wa Aisha ṣẹ̀ wá ń fọwọ́ ẹlẹ́wẹ̀lẹ́ fún pé no ọ̀rọ̀ tọ́lọ́run bá bọ̀ ní pé àwọn ọmọ òrukàn yìí
àwọn òbí wọn ò sí mọ̀. So àwa la rè wọ́n, àwa la custody wa ni wọ́n wà, àwa la rè wọ́n tán fi dàgbà. Tá bá wá ní interest pé a fẹ́ fi wọ́n ṣe ìyàwó, a lè má fẹ́ lè ṣe déédéé pẹ̀lú wọn torí pé a mọ kókó wọn, a mọ̀ sírí wọn, a mọ gbogbo bí ọ̀rọ̀ wọn ṣe jẹ́ mọ́ láti ìgbà tí wọ́n ń dàgbà bọ̀. Tó jẹ́ pé tí wọ́n bá ṣe nǹkan tá la fẹ́ kẹ́jọ́ wọn lọ bá, àwa náà ni wàlí, àwa náà ni a fi wọ́n fúnra wa, àwa náà ni khosmu, àwa náà látò jẹ́ adájọ́ tá jẹ́ kí náà ń pè alhakim tí ó tún ṣe ìdájọ́. Torí pé a mọ̀ pé àwọn ọmọ yóò lóbi tán lè fẹjọ́ sùn àbí tán lè sọ pé ọkọ mi ṣe báyìí fún mi. Àwa náà sì mọ̀ pé kò sẹ́ni tá a fẹ́ tijú wọn nígbà tí ó jẹ́ pé àlànà àwọn òbí wọn àlè, torí pé àǹfààní pé kéèyàn lánàá ni pé èyàn ó mọ̀ tijú àwọn àna yẹn mọ́ ẹni téèyàn fẹ́ òun gan. So gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ nǹkan yẹn lọ́lọ́run fi wá sọ pé tá a bá lè ṣe déédéé yẹn lọ́lọ́run wá fi sọ pé ẹ wá ẹ pọ̀ sókè ìrajà, ẹ wá lọ fáwọn obìnrin míì ní méjì bẹ́ẹ̀ bá ṣe fẹ́, ní mẹ́ta, ní mẹ́rin. Tẹ́ ẹ bá tún wá wò pé ẹ tún lè ṣe déédéé lórí kẹ́ ẹ fẹ́ wọn méjì, mẹ́ta, mẹ́rin, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tún ṣe ń wò pé ẹ tún lè ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ òrukàn, lẹ́yìn náà ẹ fẹ́ yọkan tàbí àwọn tí ó jẹ́ ẹrúbìnrin yín tí ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ ní. Bó ṣe ṣàlàyé rẹ̀ fún Urwatu bin Zubair nìyẹn. Kíyàn wá máa sọ pé Ọlọ́run wá ní ó dáa náà, ibo lọ́lọ́run ti sọ pé ó dáa náà. Àmọ́ torí pé àìlè mú ara dúró ló fi wò pé ó dáa ẹni fẹ́ mẹ́rin. Èèyàn ń sọ̀rọ̀ bí ìgbà pé òun gangan Ọlọ́run tó sọ Kùránì kalẹ̀, ibo lọ́lọ́run sọ pé ó dáa náà torí pé lè mára dúró. So mo wá fẹ́ béèrè ní ìsìn ànábì sallallahu alayhi wa sallam tó ń fẹ́ dórí 9, ànábì ò lè mára dúró ní wàlì yazbillah, àbí àwọn ànábì Ọlọ́run ní lọ́lọ́kan òjọ̀kan táwọn náà fẹ́ ju ẹyọ kan lọ, ànábì Ibrahim 2 àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ànábì Suleiman alayhi salatu wasalam, gbogbo wọn lè mú ara dúró. Tá a bá wá gbà pé wọn lè mára dúró, ṣé ìròyìn dáadáa tá a fi ròyìn àwọn ànábì Ọlọ́run náà túnú? Torí tá a bá fẹ́ tú in another way, tá a bá fẹ́ rephrase ọ̀rọ̀ yẹn, bí kéèyàn sọ pé wọ́n kúndùn obìnrin kan wali yazubillah, kò tí ẹ gbẹnu olúwa rẹ̀ láti sọrú ẹ̀ gan. Tó bá jẹ́ pé ń tọ́lọ́run fara mọ́ gangan lẹ́yọkan, ànábì rẹ̀ ni ó lò by example now. He is going to lead by example. Prophet Muhammad sallallahu alayhi wa sallam, the noblest of all mankind, òun ni ó bá lead wa. Tó bá jẹ́ pé mùrọ́ọ̀dì Ọlọ́run òun náà ni pé kéèyàn ó maintain ìyàwó ẹyọkan. Torí pọ́lọ́n kà wá rí pé a lè múra ró, ẹnìkan obìnrin kan ṣe nǹkan oṣù, a sì fẹ́ lọ ṣe sìná. Tó bá jẹ́ ìyún ni ànábì wá ṣe sọ̀búrù ni, kìí ṣẹni tó ní faradà ni. Àwọn ànábì Ọlọ́run gbogbo wọn, one of those qualities that is peculiar to all of them ni pé they are perseverant. Ó wá lè pọ̀ sí ọ̀dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ni. Àwọn tó jẹ́ pé Ọlọ́run mọ̀ sà wọ́n lẹ́sà, ó yàn wọ́n gẹ́gẹ́ bí jígí táwọn fi mọ̀ wòra wa. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ọlọ́run ní òun ti yan ànábì gẹ́gẹ́ bí kó máa jẹ́ àwòkọ́ṣe fún wa. Ànábì ń wá fẹ́ ìyàwó dórí 4, ó wá wà exceptional sànábì pé kó fẹ́ ju ó fẹ́ dórí 9, ó wá wà exclusive sí ànábì, ó wà exceptional sí ànábì pé kó fẹ́ kọjá 4, àwa ní àlẹ́tọ̀ rẹ̀. Ṣé bẹ́yìn ó ń súnfì náà la rí tẹ́nìkan ní fankihu ma taba lakum minan nisa'i mathna, ó ní mathna yẹn 2, wa thulatha àti 3, wa ruba àti 4. Tá bá wá calculate ẹ̀ papọ̀ ó ń fún wa ní 9. Lidhalika mata shehu kìníkà Ibrahim ala zawjati 9, bó ṣe sọ lárúbáwá yẹn jẹ́ ẹnu. Mata ala zawjati 9. Àwọn èèyàn Allahu Akbar, subhanallah, èèyàn sì ń sọ̀sọ̀kúsọ, àwọn èèyàn sì ń wó tẹ̀lé, wọ́n tún gbọ́lọ̀ tóbi lórí ìsọ̀kúsọ táwọn èèyàn ń sọ. Subhanallah. Okay, ẹni tó wá sọ̀yún ń sìn pé plus ti ẹ̀ tún ni, kìí ti ẹ ṣe pé o lè fẹ́ 2, o lè fẹ́ 3, o lè fẹ́ 4, wọ́n plus ẹ̀ pé wáwù ti ń bẹ́ẹ̀ wáwù plus ni. Pé torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí Ọlọ́run wá sọ pé wa in khiftum alla ta'dilu fawahida, pé fáwù ti ń bẹ́ẹ̀ o, pé fáfùl fákhírì ni. Subhanallah, ibo làwọn èèyàn ti mọ̀ rí àwọn mustalahati báyìí. Fáfùl fákhírì, ibo náà ti rí èwo ni fáfùl gínà àbí wáwùl gínà gan bẹ́ẹ̀. Tá bá ti lè ní fáfùl fákhírì,
èwo wá ní fáwùl gínà tàbí kọ́fùl kúdùrọ̀ ń gbọ́dọ̀ pé fákùrù fáà ló bẹ̀rẹ̀ rẹ̀ kúdùrọ̀ náà kọ́fù ló bẹ̀rẹ̀ rẹ̀ téèyàn bá ní kúdùrọ̀ láti fẹ́ méjì tó ní kúdùrọ̀ láti fẹ́ mẹ́ta dórí mẹ́rin àbí ká sọ pé ainul adli abẹ́ẹ̀ máa rí nǹkan abẹ́ẹ̀ rí nǹkan ń bẹ̀rùn subhanallah ní ìsìnlẹ̀ nìkan tó wá ń sọ pé ẹyọ kan òun gangan lọ́lọ́run faramọ́ ọlọ́run ọba àlekè ọlá àmọ́ iye ọlọ́run la fi ń sọ̀rọ̀ ń pa ọlọ́run bó bá ṣe wù wá ọlọ́run ti dá àwọn obìnrin already ju ọkùnrin lọ. The number of women in this world today is even more than that of men. Lára àwọn àsọ́ọ́lẹ̀ ànábì dẹ̀ ni pé ayé àsìkò kóòdé tó jẹ́ pé àwọn obìnrin ò àtúnọ́mbà ọkùnrin àti ń rí practical rẹ̀ ó ní nísìn. Mo máa ń sọ lápèjúwe pé mo ti bímọ nísìn àwọn ọmọ 3 ni mo bí obìnrin sì ní gbogbo wọn kò tí ì sọ́kùnrin nínú wọn. Kódà by default yàtọ̀ sí èyí tí Ọlọ́run ní kó padà gan gbogbo ọmọ tí a ti ní attempt tá a ti bí obìnrin ni wọn. They would have been 4 girls now. In tí ìbí ọkùnrin èèyàn kan náà ni ó sì fáwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin táwọn náà bá dáwà pọ́lọ́ ń dá wọn lágbà. Mo ti post fídíò Sheikh Asimul Hakim kọ́lọ̀ kó bá wa ṣe dáadáa fún àfáà náà tó ní 13 daughters lòun ní òun ní 13 ọmọ 13 tó jóbìnrin ló ní kò tí ìbí ọkùnrin dì sí náà ọmọ 13 obìnrin kí Ọlọ́run wá ní òun fara mẹ́ ẹyọ kan bó ní àwọn obìnrin ó ṣe wá rí ọkọ kárí lóòótọ́ àwọn èèyàn ń bẹnu ló tó jẹ́ pé nínú kádàrá wọn Ọlọ́run ò kọ̀yàwó mọ́ wọn ẹlòmíì Ọlọ́run ò kọ́kọ́ mọ́ síbẹ̀síbẹ̀ náà kí Ọlọ́run tó wá rí main lórí pé ẹyọ kan náà ní kẹ́ ẹ fẹ́ o pé Ọlọ́run kan wá wò pé ń dà náà ẹ lè fẹ́ méjì ẹ lè fẹ́ mẹ́ta ẹ lè fẹ́ mẹ́rin tó wá jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run sí púùtì ẹ̀ a jẹ́ pé ànábì náà wà nínú àwọn tó wíìkì nu tẹ́ni yìí bá ń sọ̀rọ̀ àwọn èèyàn sì ń sọ pé this is a good scholar in fact you are the one of the best you are a good teacher tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fi ilẹ̀ a jẹ́ pé àwọn ànábì rẹ̀ tán fẹ́ ju ẹyọ kan lọ àwọn náà ní weakness yẹn nù subhanallah ẹ̀yin ará Ìlọrin ẹ̀ sì ń wẹ ní ẹ̀ ń wò níran in deface ẹ̀sìn Islam in misrepresent ànábì sallallahu alayhi wa sallam in deface Islam in misrepresent ànábì in misrepresent ẹ̀sìn Islam ohun ilé ló jáde ńjọ́ kan tó ní níbi ìsìnà òun ò lè búra sìnà tóun ìwọ tó bá mọ̀ pé o lè búra kó jáde so ń gbà tẹ́yìn sí pé àwa náà wá dọ́mbà àwa náà stupid àwa jáde àwọn ni èmi náà ò ṣe rí èmi náà kọ́dà wọ́n láàmì ìṣerí even gan bí mo tún ṣe ti níyàwó ìgàn ìtútù ìṣerí subhanallah kí ni yíò fẹ́ kọ́yé pé ókè gẹ́gẹ́ bí tí Mr. Jackman sọ èmi náà ìṣerí o kódà ìyàwó àkọ́kọ́ tí ń kọ́kọ́ súnmọ́ láyé mi èyí tí mo sògí rẹ̀ ni lẹ́yìn náà ìsúnmọ́bìnrin mi àfi èyí tí mo tó fẹ́ lé àwọn tí wọ́n bá ní ìtìjú okay what is the implication and the impression you want to give to the public pé níbi ìsìnà èmi ò lè búra rẹ̀ bẹ́ẹ̀ni mi ò lè búra rẹ̀ ìwọ tó bá mọ̀ pé ó dá olójú wá búra rẹ̀ imagine which means you are trying to give us impression that you are not loyal. You can't stick to just one woman. You have been fooling around with women, flirting around, committing illegal sexual intercourse. That's the implication. Irú rẹ̀ làwọn èèyàn tó wá máa tún máa hó lẹ́yìn rẹ̀ pé ọmọ bàbá lágége. Imagine. Subhanallah. Now, Ọlọ́run ọba àlékè ọlá sọ pé lẹ́yìn ìgbà tó ti sọ pé tí ẹ bá páyà pé ò ní lè ṣe déédéé nípa fífẹ́ ọmọ òrukàn. Ọlọ́run ní ẹ fẹ́ ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí yín nínú àwọn obìnrin 2 tàbí 3 tàbí 4 ṣùgbọ́n tí ẹ bá páyà pé ẹ ò ní lè ṣe déédéé ẹ fẹ́ ẹyọ kan tàbí ẹrúbìnrin yín gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé aw ma malakat aymanukum tàbí ẹrúbìnrin yín ìntọ́lọ̀ mọ̀ ń sọ bí ni láti túbọ̀ dá ojú àyà yìí rú ẹni yìí tó wá lọ síbi tọ́lọ́run sọ pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما Ọlọ́run sọ nínú àyà yìí pé walan tọ́lọ́run bá ti lo gbólóhùn lan as in something that is impossible it is not possible rather lan you can never be able to be just in feelings amongst co-wives
pé bí mo ṣe ń fíìlì mo ṣe nífẹ̀ẹ́ ìyàwó kìíní náà ni mo ṣe gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìkejì. This thing even among our children a gbọ́dọ̀ sáàlé yìí tó já ààyò wa bọ́lọ̀ ń ṣe dá wọn yàtọ̀ síra wọn in terms of their character, their beauty, their body structure and all that. Ìhùwàsí gan ó wà lára nǹkan tó lè jẹ́ kọ́kọ́ ó fẹ́ fà sí ọ̀kan jù kan lọ. Ọlọ́run sọ pé ẹ ò lè ṣe déédéé nínú ìfẹ́ aspect tọ́lọ́run ti ń sọ̀rọ̀ yẹn nìyẹn o. Kìí ṣe pé ká ṣe déédéé láàrin pé bóyá tó bá fẹ́ ná fún wọn kó o ná fún kan jù kan lọ. Ó ní bí ṣẹ̀ríà ṣe tó. There's what we call equity and there's what we call equality. Your wife, the first wife might be so tall tó jẹ́ pé ọ̀pá 5 náà ni ó tó. Tó sì jẹ́ pé ìyàwó kejì aràrá ni kò lè lò ju ọ̀pá 2 lọ. A wà torí pa fẹ́ ṣe déédéé ká ra ọ̀pá 5 fẹ́ni tó ga ká tó ra ọ̀pá 5 fẹ́ni tí ó kúrú. You give them according to their needs in some aspects and equally in some aspects. So èèyàn tó bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn tó sì mọ tí ń ṣe yóò mọ bí ó ṣe mọ tó nǹkan yẹn tọ́lọ́run sì mọ kún lọ́wọ́. Ọlọ́run ní walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum. Ẹ lè ṣe déédéé nínú ìfẹ́ láàrin àwọn obìnrin. Ẹ ò bá jẹran kan rẹ̀ ẹ lè ṣe déédéé. Nítorí náà Ọlọ́run wá ní ẹ má ṣe fì síbì kan tán ránrán kí ẹ má lọ pa ẹnìkan tì bí ohun àgbékọ́. Subhanallah. Tí ẹ bá ṣàtúnṣe tí ẹ sì bẹ̀rù Allahu dájúdájú Allah ó ń jẹ́ aláforíjì àsàkí ọ̀run. Ṣùgbọ́n ìgbà tí onímọ̀dàrú ẹ̀dá yìí tí ó kó ti àyà yìí kò kó ti ẹ̀kalẹ̀ kò kó ti ẹ̀dílẹ̀ o. Ó kàn ní Ọlọ́run ní walan tastati'u an ta'dilu ẹ̀ lè ṣe déédéé láàrin wọn lè ṣe déédéé. So Ọlọ́run fi wá padà síbi pé fa wahida ẹ lọ fẹ́ yọkan. Imagine Allah advise us torí pé even gan ṣe gbogbo èèyàn ń rò pé ìwọ tó faramẹ́ ẹyọkan ó ti síra ni. Wallahi ò síra. Ìwọ ọkùnrin tó bá ní àǹfààní àti máa gbọ́ mi lásìkò yìí pé o fẹ́ yọkan wá rò pé o síra I don't want problem for myself kíní kankan ẹyọkan ni o in tó bá le ju ẹ̀kọ́ lọ èmi èyí jẹ́ ń tèmi o in tó bá le ju ẹ̀kọ́ lọ èmi èyí jẹ́ ń tèmi o wá rò pé o ti síra pẹ̀lú ẹyọkan so rò pé Ọlọ́run ò ní bí ọ léèrè lórí ẹyọkan tó fẹ́ ni bóòlù ó ṣe ṣe pẹ̀lú rẹ̀. The relationship between you and her Ọlọ́run sọ pé qu anfusakum wa ahlikum nar, save yourself and that of your household from fire waquduha an-nas wal hijara. Èyí tó jẹ́ pé fuel ẹ̀ àwọn èèyàn àtòkúta ni kìí ṣe petrol kìí ṣe gáàsì kìí ṣe kerosene èèyàn àtòkúta ni ó máa jó kí iná yóò máa jó búlàbúlà. So Ọlọ́run tó ti wá sọ bẹ́ẹ̀ ó wá rò pé òun jẹ́ ń fẹ́ yọkan so ó wá rò pé ẹyọkan tó fẹ́ yẹn ó ti síra ń bi pé kọ́lọ́n pè ọ́ lẹ́jọ́ ni kọ́lọ́n dá ọ lẹ́jọ́ kó bí ọ lè béèrè lórí rẹ̀ ni because kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati. Everyone is a shepherd adẹ́ranjẹ́ gbogbo wa Ọlọ́run ó sì bi wá léèrè. So ó wá rò pé tó bá fẹ́ yọkan ó ti síra ni gẹ́gẹ́ bẹ́ni tó fẹ́ méjì ò ṣe síra bẹ́ni tó fẹ́ mẹ́ta ò ṣe síra ẹni tó fẹ́ dórí mẹ́rin náà ò síra. Kí olúkálùkù wó túra kó ká tún ara wa ṣe ká tún ara wa ṣe ni ká máa rántí ọjọ́ tọ́lọ́run ó gbé wa dìde tí ó sì máa bi wá léèrè. So but Ọlọ́run mọ̀ pé we are different amongst one another. Bí Ọlọ́run ṣe fẹ́ lómi incapacity sí ẹlòmíì weak in terms kó lè meddle láàrin àwọn obìnrin ẹlòmíì ó weak ń bẹ̀ kò mọ̀ pé bóyá jẹ́ mọ́ lo diplomacy jẹ́ mọ́ jẹ́ kí ẹnìkan wá mọ́ notice kó dà pé ìyáálé mi lẹ like jù àbí ìyàwó kékeré lẹ like jù ẹlòmíì mọ̀ weakness ara rẹ̀ based on our weakness lọ́lọ́run fi ń sọ fún wa pé tó bá wá mọ̀ pé ò lè ṣerú déédéé tá à ń sọ yìí kì í sì ṣe déédéé pé ó fẹ́ wọn equally like you are going to love them share equal love among them it is impossible torí ẹ̀ lọ́lọ́run fi sọ pé walan tastati you will never lan lọ́lọ́run lò walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum. Even bó bá ṣe gbìyànjú tó ó jẹ́ran kan pé Musa fẹ́ make sure pé mo ṣe déédéé Ọlọ́run ní ṣe bóun ló dá wa ṣe bọ́lọ́run ló dá wa tó mọ̀ wá tó mọ̀ wá Ọlọ́run ní walan tastati'u you cannot. Ó túmọ̀ sí pé ànábì gan in that ramification ànábì kò lè ṣe torí pé èèyàn náà lòun náà walan tastati'u. You cannot have equal love among your wives to be precise. Walau harastum bó bá ti ṣe gbìyànjú rẹ̀ tó. But wala tamilu kullal mayli bẹ̀yẹn ni àtìlè ní kápá. Òun náà ni pé a wà rí lárídájú pé a wà partial
kì í ṣe pé à ń fì sí bì kan ju bì kan lọ àwa so kan kọ́ torí pé ìyá yẹn ìyá 40 years yìí tó wà lójú ọpọ́n ọmọ 16 years yìí ló sì wà ní game na she dey inside game now torí ẹ̀ lèmi fẹ́ rí mo máa ń sọ and it's my own personal opinion. I don't know, maybe it might go with your own opinion. I see the wisdom behind a man marrying his wives. Tó Ọlọ́run bá kọ́ mọ́ pé ó fẹ́ yàwó dórí mẹ́rin, má jẹ́ kí space rẹ̀ kó pọ̀, má jẹ́ kí gap yóò pọ̀. Bóyá ìyàwó kìíní ọmọ 25 ni. Láàrin bí ọdún méjì ọdún mẹ́ta tọ́lọ́run bá ṣínà fún ọ, tọ́lọ́run bá bọ́ tó bùkún ọ, tó gbé ọ lọ́wọ́ sókè. Má jẹ́ kí ilẹ̀ ó ta sí kó tó fi kejì lé. Kó jẹ́ pé space àbí gap tí ó máa wà láàrin wọn ò ní pọ̀. Tó bá tó fẹ́ kejì náà má jẹ́ kí age range yóò pọ̀ jura wọn lọ. Tó bá tó fẹ́ lẹ́ẹ̀kẹta so that it will be easy for you to la tamilu kullal mail. Torí pé béyìí ṣe wà lójú ọpọ́n tó wà lójú oge lèyí náà ṣe wà lójú oge ìwọ kó wá wò pé èwo gan ni mo ti àfẹ́ láìkì jù náà mẹ́rẹ̀ẹ̀rin àbí mẹ́tẹ̀ẹ̀ta àbí méjèèjì. But in a situation whereby your first wife, she is already 50 and you are going to go and marry a girl of 18, 25, 22, ìwọ náà ó mọ̀ pé o lè even gan látẹ̀mí ló kúlà méèlì yẹn gan yóò fẹ́ ní ọ́la because ibi tí ẹ̀yìn èyí tó sì wà lójú ọpọ́n ọ̀dọ̀ èyí tó sì yọ̀ǹgì tó rí ara gbásọ tó rára gbogbo tó bá múra gan I love you torí tọrùn ni tó sì jẹ́ pé ìyá 50 tó bá wọrú aṣọ tí èyí ọmọ 25 ń wọ̀ gan kò lè bára wọn ò tiẹ̀ ní bójú wò lẹ́ẹ̀mejì ìwọ náà ló kúkú sọ dàbí ẹ̀ torí pé ìwọ náà ló ti ń jẹ̀gbádùn rẹ̀ bọ̀ tó fi wọ fífi kẹ́nìkan. So Allah knows our weakness. For you that want to marry more than 1, 2, 3, like you want to have your wives up to 4, try àti apply nǹkan yóò ràn ọ́ lọ́wọ́ ni. It's one of those factors that is going to assist you into trying to apply that aspect of justice, not in terms of equal love, but in terms of being able to, apply diplomacy among them. Tí ó fi wá ní di pé o like ẹnìkan jù kan lọ débi pé ó wà too obvious sáwọn yòókù pé ṣe bí ìyáálé wa ló like jù. Ìyàwó kékeré ló like jù. Torí pé nǹkan yẹn máa rú àlàáfíà ìdílé ni. It's going to cause problem and a lot of it might even end up making the marriage to start having problem. So ìwọ tó bá fẹ́ ju ẹyọ kan lọ má jẹ́ kí space ó pọ̀ jù so that they will be growing together in your house. Age range wọn ò pọ̀ jura wọn lọ wọn ò jọ máa darúgbó lọ ni ju pé kọ̀ọ̀kan ti wá wọ 49, 50, 60 ó ṣe wá lọ wá bó ló ṣe fẹ́ ṣe lẹ́yìn náà tún lọ fẹ́ it's not going to be that easy. A sì yàtọ̀ síra wa gẹ́gẹ́ bí mo ṣe sọ Ọlọ́run sì mọ̀ pé a yàtọ̀ síra wa lọ́lọ́run fi wá mú ṣàròtù wá pé wa in khiftu and if ló wà ń bẹ̀ o and if you feel you cannot be just Ọlọ́run wá fún ọ ládvice pé kìí sọ̀ràn yàn fún fẹ́ yọkan torí tó bá jẹ́ pé ẹyọkan gangan Ọlọ́run fúlẹ̀ fẹ́ káfẹ́ òun ni ó wà jẹ́ pé ẹyọkan ni kí gbogbo yín ó fẹ́ o bọ̀tẹ́ bá wá wò pé ara yín ò lè gbà á wa in ra'aytum tó bá jẹ́ pé ẹ wá rí i pé ara yín ò lè gbà Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ẹ rí para yín ò lè gbà kẹ́ ẹ fara mẹ́yọkan ẹ wà máa fẹ́ wọn méjì ẹ lè fẹ́ wọn mẹ́ta ẹ lè fẹ́ wọn mẹ́rin ẹ má fẹ́ ju mẹ́rin lọ bí ò bá sì wá wà nù. If that is what Allah intends into muradu Ọlọ́run ó wà clear ń bí tó o bá lè fẹ́ ẹyọkan kó o maintain ẹyọkan tó o pé o ń bẹ̀rù kó o lọ ṣe sìnà ìgbà yẹn lọ́lọ́run sì máa mú condition pé ìyókò yóò máa fún wa ní sharot pé tó bá wá mọ̀ pé ẹyọkan ò lè tó ọ fẹ́ méjì o tó bá mọ̀ pé méjì ò lè tó ọ fẹ́ mẹ́ta tó bá mọ̀ pé mẹ́ta ò lè tó ọ fẹ́ dórí mẹ́rin but Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí pé méjì mẹ́ta mẹ́rin tó bá wá mọ̀ pé o ò lè ṣe déédéé láàrin wọn advice ṣẹ̀ wá pé fàwáhìdà fẹ́ yọkan kìí ṣe túláàsì fún ọ because everyone has his own weakness. Ẹlòmíì fẹ́ dórí mẹ́rin gan so ó síra ń bí kó máa lé àwọn obìnrin káàkiri àdúgbò ni
ẹ ti mọ̀ pé àfiṣe ni ìtọ́lọ́run fi jàrábà òun àbí tó fi jàrábà ara rẹ̀ ká má sọ kòókù. so tẹ́ ẹ bá ń wá ara àwọn fìtínà tọ́lọ́run fi sí àlùmọ̀ yìí láwọn àsìkò tá a wà yìí, Mr. Jagmali jẹ́, if he is not number one, ó wà lára number two, igbákejì nínú àwọn tí Ọlọ́run fi ṣe fìtínà tó fi ṣe mùsíbà fún wa láwọn àsìkò wa yìí nù. Kéèyàn kàn lanu kó sì máa tú Kùránì bó ṣe wù síbi ìfẹ́ inú rẹ̀. Tá a bá wo dáadáa ní ìsìn bóyá róhun gan ní ìsìn bóyá ó fẹ́ jọ ẹyọ kan nínú ilé rẹ̀ gan lọ, bóyá àwọn tó bí gan bóyá àwọn gan wọ́n fẹ́ jọ ẹyọ kan lọ, kó kàn wá máa tú ọ̀rọ̀ ànábì. Àwọn àfáà yín tẹ́ ẹ gbà fún, but from what I heard, àwọn àfáà yín tẹ́ ẹ gbà fún gan sáwọn gan wọn fẹ́ ju méjì lọ ni, àbí ká sọ pé déédéé méjì wọn fẹ́. Àwọn àfáà yín tán náà sábà yín sí pé ọmọ bàbá Alágége ṣé ìyàwó ẹyọ kan wọ́n fẹ́ ni, sáwà sọ pé torí pé wọ́n lè múra ró ni wọ́n fi fẹ́ dórí méjì ni. Àbẹ́ ẹ̀mọ́ ń tẹ̀ mọ́ ń sọ ni ẹ̀yin máa scrutinize ọ̀rọ̀ kan tó máa jábọ́ kẹ́ máa fẹnu jáwáyà kiri. Ọlọ́run ó tún yín ṣe o, bọ̀tọ́ Ọlọ́run bá rí i pé ẹ lè gbọ́ ríngìnsẹ́, that is to say ẹ lè gbátúnṣe, correction ò ràn yín. Àníkọ́lọ̀ ní tí ó ṣe o, Ọlọ́run mọ tí ó ṣe fún irú yín, kì í wá sọ ní tí máa ń ṣe irú rẹ̀ o. Àwọn tí wọ́n jẹ́ òbílẹ̀ jẹ́ lọ́jọ́ wọn àná ẹ lọ béèrè wọn wò ibo wọn wà. wa sallallahu ala nabiyyihil karim wa ala alihi wa sahbihi subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.